Charlie torí Mohammed Abdullahi ni mo fi wá òní lọ́jọ́ ìbí rẹ̀ mo wá fẹ́ kó ṣe wọ 150 kó ṣe wọ 200 nínú ọlálá àìkúbálẹ̀ ọ̀rọ̀ ìfẹ́ kí aburú kankan kó ṣẹlẹ̀ sí títí tó fi lò gbèsè ayé rẹ̀ tán oore ni mo fẹ́ kó máa rí gbà láti ìsìn títí tó fi lò wọ 200 ṣé aburú wà lọ́nà fún Mohammed Abdullahi, happy birthday to you. Long life and prosperity. Ìgbọ́dún ọdún kan ni bó ṣe ṣe tòní wá ṣe wọ 200 nínú ọlọ́lá àìkúbálẹ̀ ọ̀rọ̀. Wọ́n ní kò sábúrú kankan lọ́nà fún ẹ. Wọ́n ní oore tó ti rí gbà sẹ́yìn kékeré ni èyí tí ń bọ̀ níwájú pàpàbárì ni mo jubilate láti sìn láti òní lọ àjímóre àrìnàkóre oore tí bá ń bẹ níwájú ó bá èyí tí bá ń bọ̀ lẹ́yìn rẹ̀ yóò tó bọ̀. Ó máa péré ayọ̀ mi non-stop a máa pọ̀ sí kò ní bus stop nínú ọdún yìí ni o dandan ní máa kọ́ bá wa ń bèrè what's up ọlọ́lá ọlọ́run ni máa fàkọ́ sí ó máa péré ayọ̀ mi non-stop a máa pọ̀ sí kò ní bus stop nínú ọdún